Nini, calm down. Olóṣó ńlá ni o, olóṣó abiyamọ, àgbà olóṣó tó ti bá gbogbo everywhere jẹ́, tó ti ṣe olóṣó ní China, tó ti ṣe olóṣó ní gbogbo according to the scripture. Wọ́n wá ti ń wá kiri pé wèrè Mo fẹ́ kẹ́yin yan sáré wo fídíò kékeré yìí. Tẹ́ bá ti wo fídíò yìí, mo fẹ́ sọ̀rọ̀ kékeré kan sábẹ́ fídíò yìí. Ẹ bá mi sáré wò. Ṣẹ́rí èní kọ́ ni àwọn artist ti ń ṣe nǹkan yìí. Bọ̀ṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn, wọ́n máa tọ́jú ìyàwó tí wọ́n ti pamọ́. Ó yẹ kí Làǹdẹ̀tì náà mọ̀ pé ọmọ yìí ó máa ya ọmọ wèrè. Ìyàwó burúkú ṣe é fẹ́, àna burúkú ò ṣe é ní, àti ìyá àna àti ìyàwó burúkú ni méjèèjì. Ṣẹ́rí story yóò wá lẹ́tà ẹnu anybody o. Ẹnu Làǹdẹ̀ gan ni gbogbo àti gbọ́ ilé. Ṣẹ́rí ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀gá ní industry yẹn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń fojú ọmọ ọlọ́mọ rí, wọ́n á fojú ọmọ tí yín náà rí. Kò tó wá ṣẹjọ́ yín o. Obìnrin yẹn gangan la já gbé dọ̀ ẹ̀. Gbogbo ilẹ̀ ti rí ọmọ yẹn ò ń ṣerú ọmọ téèyàn lè fẹ́. Kí èèyàn ka wípé òun lè ka èèyàn 21 tó bá ìyàwó òun sùn, ẹ rí pé yẹn lágbára gan. 21 person. But ìdí tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú industry ń gbà míì tí wọ́n fi ń rí ṣe nìyẹn. Torí ẹ̀yin ọ̀gá ẹ̀ tẹ́ bá ti débẹ̀ dandan ẹ fẹ́ gba pátádì wọn. Ẹ dẹ̀ máwọn ìyàwó tí yín ẹ kó wọn sílé. Nǹkan tí ó wá ń yí ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin ọkùnrin yẹn ni pé ẹ̀yin tẹ́ máa ń wúrú wà báyìí, ìyàwó yín gangan ló máa ń worst jù. Àwọn ni silent killer tẹ́ ẹ̀dẹ̀ ní mọ̀. Ìwà tí ìyàwó yín máa wù gan ẹ̀yin gangan ò ní mọ̀. Nígbà ẹ bá ti lọ location, fi lọ́kàn dín pé nígbà tí wọ́n mú ìyàwó oníyàwó tó mọ̀ pé ìyàwó lágbájá ni, ẹgbẹ́ ọ̀kan tí Làǹdẹ̀ sọ, ó láwọn tó máa ń dọ̀bálẹ̀ fún nọ́mbà ìyàwó òun sùn. Báwọn náà ṣe ń lọ location yẹn, mo ní garanti pé Ọlọ́run ti ń fi rọ́pò pé àwọn ìyàwó yín náà, àwọn náà máa lọ máa sun bòmí. Bọ̀ tírú yín bá wá rí ìyàwó yín tó náà gbégbèsè yẹn, ẹ wá fẹ́ palẹ̀ ayé rẹ̀. Bọ̀ ọmọ eléyìí ò ń ṣọmọ tó dáa o. Tó bá yẹ pé wọ́n type ẹ̀ lásán ni mi ní mọ̀ nǹkan tí máa sọ. Bọ̀ eléyìí from the horse's mouth láti gbọ́. Làǹdẹ̀ láwọn tó ń dọ̀bálẹ̀ fún. Ẹ rí pé lórí burúkú lẹ̀ lómi obìnrin mi ò rẹ́dì. Ó bá ọmọ yẹn ń ṣe ìyàwó. Ó yẹ kó ti fura pé olóṣó ni. Nígbà tó olóòlè kẹyàn 21 ní industry, ó tún wá lọ bí tó ti ń ṣe kíní, ó tún lòun sanwó infection. Wọ́n tún bá sùn bẹ̀. Infection kankan ò mú. Ó gbẹ̀ ngógó ni. Làǹdẹ̀ máa dúpẹ́ pé Ọlọ́run tètè yọ ẹ́. Bọ̀kọ́yọ́kọ́ tí máa fi parí ọ̀rọ̀ yìí ni pé make sure pé lọ ṣe DNA test ọmọ yẹn. Tó o bá tí rẹ́dí sọ fún ẹ, èmi àrẹ àmàlù mò ń sọ fún ẹ pé make sure pé lọ ṣe DNA test. Nǹkan tí wọ́n fẹ́ gbọ́ nìyẹn. Lọ ṣe DNA test ọmọ yẹn. In tó fi réyàn 20 definitely ọmọ yẹn time tó ń fẹ́ yẹn ó ń kọ̀ tiẹ̀ lómi. Make sure pé lọ ṣe DNA test kó tó pẹ́ o. Tó bá ti pẹ́ tó lọ tọ́mọ ọlọ́mọ fọlọ́mọ wá kàn rí pé jọ̀kanjọ̀kan ẹni tó lọ́mọ yẹn máa jáde pé Làǹdẹ̀ wá oyún tí ìyàwó ẹ̀ gbé fún ẹ yẹn èmi mo ní. Ara Maruf náà ni wàá kó ń gbẹ o. Mọ̀rúfù Làǹdẹ̀ Bọ́bí ẹ kú egbére tó ń sun káàkiri ṣùgbọ́n pàṣírí ẹ ti tú báyìí. Lady yìí ó mọ̀ rí àbí ó mọ̀ rí? Mọ̀rúfà lórúkọ ẹ̀ o. Mọ̀rúfà lórúkọ ẹ̀. Làǹdẹ̀ ṣó mọ lady yìí rí àbí ò mọ lady yìí rí? Gbogbo èèyàn ẹ tẹ́ ń pìtì Làǹdẹ̀. Èèyàn burúkú náà ni Làǹdẹ̀ náà o. Ẹ má pìtì ẹ̀, èèyàn burúkú gbá ayé àtọ̀run ni. Làǹdẹ̀ rí ẹni tó rẹ̀pù kárí ẹ̀ ó fi sílẹ̀ ó lọ tẹ̀lé olóṣó. Nǹkan tójú Làǹdẹ̀ wá káàkiri lórí. Ẹ má pìtì ẹ̀ rárá, nǹkan tójú ẹ̀ wá lórí. Ó wá ń sọ pé ẹgbẹ́ pé wọ́n ń dúyàwó ẹ̀ káàkiri. Báwo wọn ṣe ní dúyàwó ẹ̀? Pàtó Ọlọ́run fún ẹ níyàwó gidi tó filẹ̀ tó tẹ̀lé olóṣó lọ. Kí tó lè sẹ́ni tì lórí ọ̀rọ̀ yìí, ẹ kọ́ gbọ́ voice note lady yìí. Ohun tí Làǹdẹ̀ ṣe ló ń gbà. Ohun tí Làǹdẹ̀ ṣe ló ń gbà. Ṣé rí gbogbo ọ̀rọ̀ Làǹdẹ̀ yìí kò lè dùn ní ẹnu mi. Àdúgbò tá à ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé èmi travel, ẹni mi bá fẹ́ ẹ lọ kẹ́ ẹ ti lọ confam níbẹ̀, ẹ ti understand. Nǹkan tí Làǹdẹ̀ ṣe fún mi ló ń lọ yẹn.
wọ́n dẹ̀ ní àwọn àgbà mọ́ pò pé Ọlọ́run tí John ló ń pẹ́ kó tó mú yàn ti sin wàràwàrà ló mọ́ ń ṣe. Meanwhile ní 2019 èmi wà ní travel, èmi àti Lande pàdé ní Facebook. Ọ̀rẹ́ Lande ni mo kọ́kọ́ mọ̀, ọ̀rẹ́ ẹ̀ ni mo kọ́kọ́ mọ̀, wọ́n pè yẹn ní alẹ́ lágbà. Lande sáà jákì mi mọ́ ọ̀rẹ́ rẹ̀ yẹn lọ́wọ́ pé kò sí wàhálà, pé ọ̀rí òun ti bá ọ̀rí òun sọ̀rọ̀ pé kí n má wọ̀rí. Mo dẹ̀ pé ọ̀rẹ́ rẹ̀ yẹn náà ní kí n má wọ̀rí. Èmi àti ọ̀rẹ́ rẹ̀ yẹn ní kí n má wọ̀rí. Ìgbà tó ní kí n má wọ̀rí, èmi àti Lande ṣáàjọ ń sọ̀rọ̀ ṣá ní Libya, torí Libya lèmi wà ń gbà yẹn ní 2019. Ó wá pè mí, ó wá nígbà wo mo wálé. Mo ṣá ní mi tí wálé sí, ó wá ní kí n wálé torí Lande òun náà ń ṣe yahoo. Ó ṣá ní kí n wálé pé kí n wo òun ti kọ́lé, òun ti ṣe everything, òun ti ṣe gbé, òun ti ṣàwo. Lókè mo ní kò sí problem pé màá wálé. Mo ṣá délé ní 2019 yẹn. Nígbà tí mo délé ní 2019, owó tí mo kó dé nígbà yẹn mo wá sọ fún Lande. Ìgbà tí mo dé sílé, ọ̀dọ̀ àbúrò mi ni mo dé sí. Nígbà tí mo dé sọ́dọ̀ àbúrò mi ò tiẹ̀ fẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Lande nígbà yẹn gbẹ̀sẹ̀, kò fẹ́ kí n lọ sọ́dọ̀ Lande. Mo ṣá ní pé èèyàn dáadáa ni pé kò sí problem. Mo ṣá lọ sọ́dọ̀ Lande nígbà yẹn. Ìgbà tí mo dé ọ̀dọ̀ Lande, mo wá sọ fún pé mo kówó dé o, but owó tí mo kówó dé yẹn mo fẹ́ fi bẹ̀rẹ̀ business mi. Lande wá sọ fún mi pé kí n má bẹ̀rẹ̀ business o, pé owó yẹn kí n mú owó yẹn kí n travel padà. Mo wá ní pé ìlú wo mo wá fẹ́ travel lọ padà. Ó wá ní ìyáfẹ́ òun kan wà ní ilé báyìí pé a lọ bá woman yẹn máa bá wa ṣe, ẹni tó bá woman yẹn ṣe Amẹ́ríkà, ó máa bá wa náà ṣe Amẹ́ríkà táwa náà fi máa lọ Amẹ́ríkà yẹn. Mo lókè pé kò sí problem, nǹkan tó bá ti sọ náà ni pé but tí n bá fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn, èmi àti ẹ náà lájọjọ máa lọ sí ọ̀hún yẹn. Ó ṣá ní kò sí problem. A ṣá dọ́dọ̀ woman yẹn. Even woman yẹn náà, ọ̀rọ̀ tí mò ń sọ yìí, woman yẹn náà ó lè sọ̀rọ̀ sí. Mo lè fún yín nọ́mbà woman yẹn l'Amẹ́ríkà kẹ́ ẹ pé kẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu woman yẹn náà. Woman yẹn, a ṣá dọ́dọ̀ woman yẹn. Nígbà tá a dọ́dọ̀ woman yẹn, a bá kálàyé a sọ̀rọ̀ fún woman yẹn bá ní pé kò sí wàhálà, òun máa pe Ọlámídé ló ń bá wa ṣe físà yẹn. Òun máa pè pé tóun bá ti pè òun lóbò náà ṣe tòun, òun máa pè. Ó ṣàpè máa yẹn. Nígbà tó pe máa yẹn, ó ṣá ní passport àwa méjèèjì kọ́ gọ́sọ̀gbù. Lande ní passport tiẹ̀, èmi náà lọ ṣe passport mi. Òun jẹ́ Ganiyu Kẹ́hìndé Mọ̀rúfù, èmi ń jẹ́ Ganiyu Mọ̀rúfà Ọmọríléwá. Even till now, orí passport mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, orúkọ bàbá ẹ̀ ló wà lórí passport mi. Débi pé mo fẹ́ ṣe passport mi ìsìn, wọ́n ní màá ṣẹ̀ṣẹ̀ lọ Àbújá, màá lọ change orúkọ Lande kúrò ńbẹ̀. Máa yẹn ó ṣàmú mi lọ ibi tí màá ti ṣe passport, àjọlọ náà ni àti Lande. A ṣe passport mi tán. Nígbà tí passport mi tán, a ṣe everything tán. Nígbà tá a ṣe tán, máa yẹn gbowó visa free lọ́wọ́ wa. Ó la máa san, mo ti gbàgbé iye tó la máa san. Mo ṣá dá tàwa méjèèjì mo dá lẹ̀. Nígbà tí mo dá tàwa méjèèjì lẹ̀, bá a ṣe tẹsẹ̀ bọ̀ nìyẹn. Wọ́n ní 2020 a máa lọ sí embassy. Ìgbà tá a dé embassy, òyìnbó yẹn ó gbọ́rọ̀ lẹ́lẹ́nu wa. Nígbà tó gbọ́rọ̀ lẹ́lẹ́nu wa, àṣà òyìnbó yẹn ṣá lóhùn lè fún, ó ṣá dínà ó lóhùn lè fún wa ní físà ṣá. Àti bẹ́ẹ̀ ní Lande ló ti ń pe obìnrin míì. Ní ìmọ̀bìnrin tó ń pè o, ọ̀rẹ́ rẹ̀ kan bá wa lọ, wọ́n ń pè yẹn ní Bánúsọ. Àti bẹ́ẹ̀ gbogbo owó tí mo sá kò dé ló ṣá wéèsì. Ìgbà tó owó yẹn wéèsì kó tó níwà kó tó di pé
a máa lọ ẹ́mbásì yẹn késẹ̀tì làǹdẹ̀ kan jáde wọ́n ń pè ní ìjọba làǹdẹ̀ késẹ̀tì yẹn ó lọ́ǹtì késẹ̀tì yẹn àpè yèyé ọ̀gá ńlá gbogbo owó tí nígbà yẹn pípọ̀ nu owó yẹn náà èmi ni mo sọ ni mo kó lẹ̀ bí físà travel ṣe wá bọ́ sí mọ́ làǹdẹ̀ sì change nìyẹn lódì kọ́ lọ kó mọ́ wálé ó lè fi èmi nìkan sínú ilé ó change dòde bí pé ó lè fi èmi nìkan sínú ilé inú igbó ǹdẹ̀ ni bí ilé bá dẹ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ wà níbi ilé ọ̀dọ̀ ẹ̀sìn lókù inú igbó ni ilé yẹn bí ilé yẹn ṣe bí ò ṣe sẹ́nì kankan igbó lọ́tún igbó lósì igbó wájú igbó láàrin èmi nìkan ni màá sùn nínú ilé yẹn èmi nìkan ni màá sùn nínú ilé yẹn ìgbà tí ọ̀rọ̀ yìí tó ṣe pé ọ̀tá mi fẹ́ kú sínú ilé Làǹdí ó ti jáde lọ a ti jẹun níta á fèmí lẹ̀ sínú ilé mo lè mọ́ jẹun látàárọ̀ jìnlẹ̀ sú èmi á tún mọ ptm á tún mọ bò ó tí mo bá jáde síta táwọn èèyàn bá ní mo ṣe mo ti jẹ màá ní mo ti jẹ ìgbà tó bá wá dé ló ṣẹ̀ṣẹ̀ mọ sọ fáwọn yẹn pé olórí etí ìjẹun o kò tí ì jẹun kankan kí ló dé tó jẹun màá wá sọ fún un pé ṣé gbogbo ọ̀rọ̀ náà ni màá mọ̀ sọ síta pé mi tí ì jẹun ìgbà tí mo ti Líbíàdé tí mo wá sínú ilé Làǹdẹ̀ ọ̀fẹ́ gbé mi wá nínú ilé ẹ̀ ó ní torójú ti òun pé bẹ́ẹ̀dì tó ní inú ilé gan ó ti já mọ́lẹ̀ mo ní ṣé bẹ́ẹ̀ mi ni mo láìkẹ́ jẹ́ àlọ́ mọ́tò jẹ́ ká mọ̀ sanwó lóńtẹ́ẹ̀lì kò ilẹ̀ẹ́lẹ̀ ni mo sùn torí bẹ́ẹ̀dì tó nínú ilé ó ti já mọ́lẹ̀ everything ti já ẹ̀gbọ́n ẹ wò ọ̀rọ̀ pọ̀ nídìí ìwé kọ́bọ̀ kìí ṣe gbogbo ẹ̀ ni mo lè sọ tán ntí Làǹdẹ̀ tó ṣe sí mi ló ń gbà wọ́n lọ́lọ́run ti jọ́ tó kó ló ń pẹ́ kó tó dájọ́ ti sin jẹ́ẹ̀tì ló ń lò ntí Làǹdẹ̀ ṣe ló ń gbà kò tí ì rí nǹkan kan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ pọ̀ o ẹ̀gbọ́n ọ̀rọ̀ pọ̀ but mo kàn ní kí n sọ eléyìí kí n sọ fún yín ni. So everybody ṣe ìyá àdìgbò kan tó ṣẹlẹ̀ báyìí ṣe yàtọ̀ pé èèyàn burúkú náà ni Mọ̀rúfù náà ó wá ń sunkún egbére káàkiri wọn ti ń láyàwó ẹ máa fẹ́ láyàwó ẹ̀ pàpọ̀ lóko tó ra wọlé yìí pé èèyàn burúkú náà nìwọ náà ó ti hùwà burúkú sẹ́yìn ọmọ yẹn ní pé kó bá bẹ òun ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ṣe lọ bọ ọmọ yẹn. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkèláwà téńté.